ní àwọn bọ́ǹbù kéwúlẹ̀ tẹ́gbẹ́ apá ṣéwù kan ò lè ká láti ké àbíkó délé wọn. bàbá àgbàlagbà jì wọ́n ní àwọn bọ́ǹbù kéwù kan lẹ̀ tó já sí pé àfáà kankan kò kápá àti ké. apá ṣéwù kan ò ká. apá ṣéwù kan ò ká. apá mùnírù kan ò ká. apá mùnírù kan ò ká. wọ́n bí dá. gbogbo kọ́ọ̀kẹ́ yẹn wàá dàgbàjì kó tó mọ̀. gbogbo kọ́ọ̀kẹ́ yẹn wàá dàgbàjì kó tó mọ̀. ẹ bá ń bí léèrè. ẹ bá ń bí léèrè. ẹni sọmọ tí àtọ́ ń pè ní àbákẹ́ kankan. ẹni sọmọ tí wọ́n pè ní àbákẹ́ kankan. sóletu. ẹ bá ń bí bẹ́ẹ̀. ẹ bá mi bí bẹ́ẹ̀. sọmọ tí àtọ́ ń pè bẹ́ẹ̀. sọmọ tí àtọ́ ń pè bẹ́ẹ̀. Àbákẹ́. Kankan. Mùdírù yóò lè tú. Wàláì. Mùdírù yóò lè tú. Wàláì. Challenges nìyẹn. Àbákẹ́. Kankan. Ọ̀rọ̀ lọ́gà ló ń pè. Rárá o. Kúmùsì bá jí. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu. Atọrọ kí a ti kẹfà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ike Allahu azza wa jal kuma ba wọn ará alẹ́ rẹ̀ kò sí ma bá wọn sọ̀hábà rẹ̀. Ẹmọ yawa nínú Islam lórí súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ikpe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tayyib, lórí ọ̀rọ̀ Àbákẹ́ Kankana, ẹ rí pé èmi ò fi bẹ́ẹ̀ kọbi ara sí ọ̀rọ̀ yẹn. So ìyìn sì tí ìmọ̀ ẹnu bà rárá àti rárá gan. So kódà níbi àwọn post mi ìyìn tí ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ rárá àti rárá. So ìdí ni pé so in tí Àfà Labib Lágbàjì so in tí ẹni yìí sọ so kìí ṣe pé bóyá ó fi ibi kankan gbá ẹ̀sìn Allahu azza wa jal. Ìdínú àkọ́nù kò fi ibi kankan kò fi pẹ́ ẹ̀sìn Allahu azza wa jal. Oye kò fi ibi kankan kó bá ẹ̀sìn Allahu azza wa jal. So ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ tí ó ti fi ibi kankan pa ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dá lára. Oye so lafdhan wa ma'nan so kìí ṣe tó yẹ kó yẹ kéèyàn ní ihtimamu fún. So ṣùgbọ́n at the other side nínú déédé so tó já sí wípé àwa máa ń fẹ́ gbìyànjú ká ṣe pẹ̀lú nkálùkù so òun lélẹ́yìí. So kìí ṣe fún àti fún Labib Lágbàjì ní sọ́pọ́tì kankan. So nítorí àwọn ọmọ Markaz tí wọ́n ń jáde so tí wọ́n ń takò ẹni yìí tí wọ́n sì ń sọ oríṣiríṣi nǹkan lórí ìtẹ́ni yìí sọ síta. Oye so a mọ̀ wọ́n dáadáa a sì mọ irú bí Markaz ṣe máa operate pẹ̀lú challenges. So òdodo bẹ̀ ni pé in tí Labib Lágbàjì sọ yìí ká ní àtẹnu èyí Habibu yín ló bá ti jáde ni gbogbo ọ̀nà lẹ́yìn ọmọ Markaz tẹ wà lẹ́yìn ẹni yìí gbogbo ọ̀nà lẹ́fi wá kẹ́ prove pé nǹkan kan bẹ̀ tí ń jẹ́ Àbákẹ́ Kankana tó bá bí ń dá sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí. So now ọ̀rọ̀ tí Labib sọ nígbà tí ò bá ti pa ẹ̀sìn Allahu azza wa jal tí ò bá ti pa lára torí èmi ò mọ ìmọ̀ kan tó jẹ́ mọ̀ ń pa ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dà tó wá já sí wípé tá a bá dàgbà jì àní mọ̀ àní gbàgbọ́ rẹ̀ èmi ò mọ ìmọ̀ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ kò sí. Oye so Àgbàjì kan bùkátà sí kí wọ́n jáde lọ kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ mú mi mà. Oye báyìí so tó bá ti níṣọ pẹ̀lú ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dà so àmọ́ tó bá ti já sí wípé n tó níṣọ pẹ̀lú èdè Lárúbáwá àbí kẹ́ tó níṣọ pẹ̀lú adab nínú èdè Lárúbáwá so tó lè já sí wípé nínú irinṣẹ́ tí àwọn tó já sí wípé wọ́n mọ̀ nípa adabu tí wọ́n máa ń lò láti fi prove ìjẹ́ àgbà níbi ìmọ̀ adabu ní pé so àwọn kẹ́límà tó já sí wípé kìí ṣe gbólóhùn Lárúbáwá oye wọ́n sọ di Lárúbáwá oye yu'arribuna kalimatin laysat arabiyyatan so àwọn kẹ́límà tí è ṣe gbólóhùn Lárúbáwá wọ́n gbìyànjú kó máa ṣe ta'aribu ẹ̀ kó máa ṣe kíni kó máa yí sí gbólóhùn Lárúbáwá. So tí wo wá máa dààmú láti fẹ́ máa wá pé kí ni ìtumọ̀ in tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ta'aribu ẹ̀ sí èdè Lárúbáwá eléyìí ń bẹnu èdè Lárúbáwá tí ò sẹ́ni kan tó lè jiyàn rẹ̀. So àìmọye àwọn kẹ́límà tó yá sí pé kìí ṣe kẹ́límà Lárúbáwá oye so ó lè jẹ́ kẹ́límà Faris nǹkan kan bẹ́ẹ̀ tó yá sí pé wọ́n sì ṣe ta'aribu ẹ̀ tí ó sì wà nú èdè Lárúbáwá tó ń kálukú wá sì ń sọ jáde lónìí. Oye so tí wọ́n bá sọ fún yẹn pé gbólóhùn Lárúbáwá ni tí wọ́n bá sọ fún yẹn pé kìí ṣe gbólóhùn Lárúbáwá kò lè mà oye àfìgbà tó ń bá tó sọ fún. So irú rẹ̀ so ó sì wà dáadáa so kódà débi ọ̀dọ̀ ẹ̀yàn ọmọ Markaz yìí
ó ní nǹkan kan tẹ́yìn ọmọ Markazi yìí máa ń fi tí sọ́dọ̀ Sheikh Adam so ìmọ̀ bóyá ṣé òkè sóbí nǹkan kan àbí òkè sóbí àbí òkè so ìkànnú àwọn òkè tí ń bẹ ní ilẹ̀ Yorùbá yẹn ṣá so bóyá òkè sóbí náà ni so tẹ́mọ̀ sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ so láàrin Sheikh Adamu àti Lárúbáwá kan so Sheikh Adamu wá sọ̀rọ̀ débi pé wọ́n wá dákọ̀ òkè sóbí nínú gbólóhùn wọn Lárúbáwá náà wá ń béèrè pé kí ni ìtumọ̀ òkè sóbí yẹn so eléyìí tí mi ò bá ṣì so ó wà nù ó yẹ ṣe kó wà nù ọ̀rọ̀ táwọn Markazi máa sọ mọ́lẹ́ ti gbàgbé but mo ti gbọ́ ọ̀rùn nǹkan tó jọ bẹ́ẹ̀ rí so nǹkan yẹn ṣèbẹ́yìn náà fírú rẹ̀ ti sọ̀rọ̀ Sheikh Adamu oye so ẹnilẹ́ni wá sọ pé àwọn kéwú kan bẹ̀rẹ̀ wá sí pé àgbàjì lẹ́ti bá oye lẹ́ti mọ̀ túmọ̀ rẹ̀ ẹ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé bí irú kéwú wo so bí irú kéwú wo kó ṣàlàyé ìgbà tí ò bá ti já sí pé kéwú ẹ̀sìn ìgbà tí ò bá ti já sí pé ìmọ̀ ẹ̀sìn so tálọ́ bẹ́ẹ̀ dà fi rán nẹ́bì láwa ẹ̀ṣẹ̀ dé àgbàjì ká tó mọ̀ láláìsàgbàjì àlè mọ̀ tí ò bá ti ṣe léyùn so tó bá ti já sí pé àwọn kéwú ìtòsí ń bí kéwú kéèyàn kan máa fi kéwú dára bíi lóhọ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ sì béèrè lọ́wọ́ rẹ̀ pé tọ̀ bí irú kéwú wo so bí irú kéwú wo so tó bá sì já sí pé èyí Habibu ló bá sọ ni gbogbo ọ̀nà lẹ́mọ̀ràn ní kàkiri lẹ́yìn ọmọ Markazi gbádùn rárá àti rárá wàlá wọ́n bá mi ṣe àwọn ọmọ Markazi so tó bá jẹ́ Habibu ló bá sọ ni tó bá sí pé mùdí Markazi ló bá sọ ni ó gbogbo ọ̀nà lẹ́fì máa bá wá pé kíní kan bẹ tí ń jẹ́ àbá kankan so kẹ́lẹ́ wà mọ́ pé ẹni bí làwọn kan yìí sọ kíní láti fi support ilẹ̀ bíbù so àmọ́ eléyìí déédéé ni nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde ń takò ẹni ẹ̀yàn ọmọ Markazi náà ni ẹ̀wọ̀n Markazi náà ni so nítorí pé ẹni yìí ti mention Mudiru so nínú ọ̀rọ̀ rẹ̀ so tí ó sì mú túmọ̀ pé bóyá Habibu ní ń bá wí so nítorí Habibu yìí nìkan kọ́ ni Mudiru so òun nìkan kọ́ ni principal lè kéwú so àwọn principal lè kéwú pọ̀ jàrá oye báyìí so in tó kàn wà ń bẹ̀ ni pé iṣẹ́ ra àwọn ọmọ Markazi wọn yìí fẹ́ challenge so torí ẹ̀ làwa ṣe máa ń challenge wọ́n kórìíra rẹ̀ gan àwọn máa ń fẹ́ kí wọ́n challenge àwọn èèyàn wọ́n sì fẹ́ kí èèyàn dojú kọ wọn pẹ̀lú challenge torí ẹ̀ táwa bá gbá wọn mú so challenge la fi máa ń ba ayé wọn jẹ́ pé tí wọ́n bá bí wọn dáa kí wọ́n dẹ́ kíní báyìí wò kí wọ́n ṣe kíní báyìí kí wọ́n wá sídìí kíní báyìí kí wọ́n wá dẹ́ báyìí wò so èyí táwa máa ń ṣe fún wọn nu oye so ìgbà tí ọ̀rọ̀ tílẹ̀ bíbù sọ tí ò ti pa ẹ̀sìn lára tí ò ti kó bẹ́ẹ̀ sìn níbi kankan so ọ̀rọ̀ rẹ̀ lẹ́sọ̀ ní báyẹn so àmọ́ ká ní a bá gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tá a sì rí pé bóyá ó kó bẹ́ẹ̀ sìn so a ti jáde tipẹ́tipá sì ti sọ̀rọ̀ èmi kan wò pé so nǹkan kan tó yọ sí pé kò ní ìtumọ̀ tí wọ́n wà máa ṣe kínní so ìwọ̀nba tí àwa lè sọ lórí ẹ̀ nìyẹn so kí Allah bẹ́ẹ̀ dàmọ́ ṣe dáadáa kó sì fọ̀nà mọ́ òun náà so àti gbogbo àwọn tí wọ́n bá dàbí ẹ̀ barakallahu fikum.